Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi, Kábíyèsí wọ́n welcome àwọn ìbejì. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Queen Naomi fún àdúrótì wọn nítorí pé tí ò bá ń ṣe ti wọn, àwọn ọmọ yìí wọn ò ní lè ṣe welcome yìí fún wọn. Ìdùnnú ló já sí nítorí wípé tí ènìyàn bá ní ìyàwó tó jẹ́ pé ó fi èèyàn lọ́kàn balẹ̀, gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe á máa yọrí sí rere ni. Ẹ̀yin náà rí i wípé wọ́n gbé àwọn ọmọ yìí wọ ìgbàlẹ̀, wọ́n dẹ̀ fi ìlẹ̀kẹ̀ ọmọ ọba sí wọn lọ́wọ́, èyí tó jẹ́ iyùn. And gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ṣe ó lọ létòlétò ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí wípé àti ìgbà tí Queen Naomi ti wọ inú palace yẹn, ìdùnnú ayọ̀, oríire, òní gbogbo ẹ̀ bá dé. Kò sí wàhálà, kò sí ìdààmú. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run wípé gbogbo àwọn tí wọ́n ní Queen Naomi selfish, wọ́n fẹ́ kán gbọ́mọ wọ inú palace, gbogbo wọn wọ́n á dákẹ́ ní ìsìn. Wọ́n ti rí i wípé ọmọ ti wọ inú palace. Ẹ̀yin èèyàn ilé, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So Kábíyèsí dúpẹ́ fún àdúrótì Queen Naomi àti gbogbo nǹkan tí Queen Naomi ń ṣe láti fi ọwọ́ so wọ́pọ̀ pẹ̀lú wọn láti jẹ́ kí welcoming àwọn ọmọ yìí padà sí inú ààfin, láti jẹ́ kí ó ṣe é ṣe fún wọn. Gbogbo yín náà lè rí àwọn olórí tí wọ́n wá sí ibi welcoming party yẹn. A tiẹ̀ tún rí Dr. Elizabeth Gambego àti stepmom Kábíyèsí, gbogbo wọn ni wọ́n wà níbẹ̀. Àwọn ìyè mẹ́ta náà wà níbẹ̀. Ẹ̀yin èèyàn ilé, Queen Naomi ni mo rí kí o nítorí wípé Queen Naomi wọ́n máa ń behave ju bí wọ́n ṣe máa ń behave. Wọ́n máa ń behave bí ẹni tó yẹ pé wọ́n dàgbà ju ọjọ́ orí wọn lọ. Ọlọ́run fún wọn ní ìmọ̀ yìí. Ọlọ́run fún wọn ní ìmọ̀ yìí. Ó pọ̀ jù. Wọ́n fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà dẹ̀ ń tọ́ wọn sí ọ̀nà. Ọlọ́run tọ́ wọn sí ọ̀nà láti ṣe nǹkan tó tọ́ àti láti ṣe nǹkan tó yẹ. Ẹ̀yin náà ẹ wò, ta ló lè rò pé kíákíá báyẹn welcoming àwọn ọmọ yìí sí inú ààfin ó máa yá bọ̀rọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo nǹkan tí à ń rí lẹ́yìn ìgbà tí Queen Naomi ti wọ inú palace. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Mashola. À ń sọ Yorùbá ní ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin ará ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ kí a máa bá gist yìí lọ. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ.
So kábíyèsí dúpẹ́, wọ́n fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run wípé ọjọ́ náà ó wá sí ìmúṣẹ, ó dẹ̀ yọrí sí rere. Gbogbo àwọn tí wọ́n pè, gbogbo wọn náà wá. Yàtọ̀ sí yẹn, wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi fún àdúrótì àti ìfọwọ́sowọ́pọ̀ wọn láti ṣe welcoming ọmọ yìí sí inú palace. Torí tí ò bá ń ṣe pé Queen Naomi gbà, kábíyèsí ò ní ṣe. Ṣùgbọ́n ọmọ wọn ni, àwọn ọmọ wọn ni àwọn ọmọ yìí. Gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lórí social media, gbogbo ẹ̀ á parí ní ìsìn. Ẹ ti rí i pé wọ́n ti gbá àwọn ọmọ yẹn wọ ìgbàlẹ̀, wọ́n dẹ̀ ti fi ìlẹ̀kẹ̀ yún sí wọn lọ́wọ́. Ọmọ ọba ni wọ́n, ọmọ ọba Ọ̀nìrìnṣà, Adéyẹyè Ògúnwùsì ni àwọn ọmọ yìí. Ọlọ́run á dúró ti kábíyèsí, Ọlọ́run á dúró ti Queen Naomi, Ọlọ́run á dẹ̀ dúró ti Dr. Elizabeth àti àwọn fámílì kábíyèsí. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ wà nílé, mo kí yín. Ẹ kú àdúrótì yín lórí channel yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share, gbogbo ẹ̀ lárí. A dúpẹ́, a tún ọpẹ́ dá. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ ti yín o. Happy New Week. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọ́mọ, á sàn yín sálàáfíà àti èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Happy New Week to you all. Mashola Gist TV. Love you all.